Lábí ẹdun tó lọ bí òwe. Àgbàlá rẹ̀ kìkì. Ọlọ́run aṣẹ̀dá mo tún ṣe kábíyèsí lákọ̀tún. Ó láṣọ yé. Bá mi. Ọlọ́run ìyanu. Olùtọ́jú mi. Ọlọ́run tó lábí ẹdun tó lọ bí òwe. Ọ̀pá kò tẹ̀lé ìrìn àjò èmi Babátúndé ọmọ Balógun kábíyèsí rẹ̀ Elédùmarè. Ọlọ́run láṣọ ògo láṣọ ìlẹ́kẹ̀. Láìlẹ́jà ń bá kàn nínú bàbá ọ̀nà lálẹ́ ń wò yìí o. Ẹ káàbọ̀ sórí ètò àtàgò 12 ńlá ti ṣàdéhùn pa bẹ̀rẹ̀ ètò yìí ìyẹn lórí social media. Súnkẹrẹ fàkẹrẹ ọkọ̀ ìlú òfà tí bàbá ọ̀nà là fi pẹ́ dé. Lady Evangelist Wùmí Babalọ́lá máa wọlé. Ẹ káàbọ̀ sí ìkànnì Prince FM Radio tó wà lórí ayélujára. Ọlọ́run aṣẹ̀dá Túndé. Gbogbo àgbáyé pátá ló mọ̀ nípa CCC Ọ̀nàlà tó wà ní Ajíbádé ọ̀rẹ́ méjì Mọ́kọ́lá ní ìlú Ìbàdàn. Òdú ní Paris yìí nínú ìjọ Sẹ̀lẹ̀ lágbàáyé pa nílùú Ìbàdàn nípínlẹ̀ Ọ̀yọ́ lórílẹ̀‐èdè Nàìjíríà CCC Ọ̀nàlà Parish tó wà ní Ajíbádé ọ̀rẹ́ méjì Mọ́kọ́lá nílùú Ìbàdàn. Ibi tí Ọlọ́run aṣẹ̀dá ti lò bàbá wa nínú Olúwa tẹ́ ń wò yìí ẹ̀yin tẹ́ ẹ̀dẹ̀ ń gbọ́ wa ìyẹn lórí áàpù wa. Prophet Kọ́láwọlé Ọlákànmí bàbá Ọ̀nàlà lẹ́ ń wò lójú ìwòran yíyẹ. Láàrin ìṣẹ́jú méjì sísìn ẹ gbóhùn bàbá kábíyèsí Ọlọ́run. Ọ̀rọ̀ òtítọ́ gbogbo àgbáyé pátá ló mọ̀ yẹn mọ́ bàbá Ọ̀nàlà kábíyèsí rẹ̀ Elédùmarè. Apọ̀nlé agbára o. Màmá mi dáadáa wà ní agbára pẹ̀lú bàbá. Màmá Benedict Ọlákànmí àwọn náà ń jókòó lẹ́gbẹ̀ẹ́ bàbá yẹn. Gbogbo àwọn tó kọ̀wọ́ rìn pẹ̀lú bàbá Ọ̀nàlà pátá lórí ètò. Gbogbo wọn pátápátá màá dárúkọ wọn kó tó di pápó lórí ètò ìrọ̀lẹ́ ti tòní o. Mo ń ṣe léyìí káwọn èèyàn lè máa wà lójú òpó láti máa wò mí láti máa gbọ́ mi. Ẹ lọ sórí Google Play Store lórí Android phone yìí ẹ download application yẹn ẹ máa gbọ́ wa live. Èyí tẹ́ bá láǹfààní àti máa wò wá ẹ dẹ̀ máa gbọ́ wa láti èso ogun íńtánẹ́ẹ̀tì ni. Ẹ gbọ́ wíríwírí lọ́sàn-án ètò tó yẹ kó lọ ẹ dákun ẹ foríjì wá àwọn náà ti dé lẹ́yìn eléyìí. Ustaz Sọ́líù Mọ́kànjúọlá àwọn náà máa gorí ètò. Kí tiẹ̀ lórúkọ iléeṣẹ́ ìránṣẹ́ wọn tó so nígbà owó ètò yẹn náà. Ustaz ẹ foríjì mi ẹ dákun. Prophet Kọ́láwọlé Ọlákànmí bàbá Ọ̀nàlà ẹ kú dédé àkókò yìí bàbá ẹ káàbọ̀ sí orí ètò ẹ bá ń kí àwọn tó ń gbọ́ wa nílé. Àlàáfíà Ọlọ́run kó máa bá gbogbo ẹ̀yin ojú àti etí tó ń wò mí. Àdúpẹ́ ẹ bá ń dárúkọ yín bàbá. Orúkọ mi ni
Prophet Matthew Kọ́láwọlé Ọlákànmí tí gbogbo ènìyàn mọ̀ sí Bàbá Ọ̀nàlà. Bàbá Ọ̀nàlà. Ẹ má tí ì pè mí wọlé lórí ètò, a ṣe bẹ̀rẹ̀ ètò ní. Ẹ má tí ì pè mí wọlé. Nọ́mbà tẹ́ máa pè wọlé ẹ ti mọ̀ 0808 565 4591 0808 565 4591. Nọ́mbà tẹ́ máa fi pè live lórí ètò nìyẹn. Ẹ̀yin tẹ́ wà nílùú òkèèrè +234 808 565 4591. Prophet Kọ́láwọlé Ọlákànmí Bàbá Ọ̀nàlà, a rí yín lórí ètò ní ọ̀sán ti tòní. Bàbá, kí lẹ ní fún wa lórí ètò yìí tẹ́ ẹ fẹ́ bá gbogbo àgbáyé sọ? Mo kí gbogbo ẹ̀dá ènìyàn tí Ọlọ́run dá ní àgbáyé. Mo tún sọ lẹ́ẹ̀kan sí àlàáfíà Ọlọ́run kó máa wà fún gbogbo yín. Àmín Jésù. Ohun tí mo mú wá fún wa ò ní wípé kò yẹ kí ẹ̀sìn kó mú ìjà wá. Kò yẹ kí ẹ̀sìn kó mú jà wá. Kò yẹ ká jà nítorí ẹ̀sìn. Ẹ ṣáà wò. Ohun tí ò fi yẹ ká jà nítorí ẹ̀sìn ó pọ̀. Ó pọ̀ bàbá. Ó pọ̀ gan. Ẹ bá ń wọlé lódìdí. Àkọ́kọ́ tí mo fẹ́ sọ fún wa, kí ló dé tó jẹ́ wípé tọ́rọ̀ bá ti di ọ̀rọ̀ ẹ̀sìn, òun láwà máa jà. Tọ́rọ̀ bá ti di ọ̀rọ̀ ẹ̀sìn, láwà máa jà. láàrin Kìrìsìtẹ́nì àti Mùsùlùmí. Kò yẹ kó fàjà rárá. Ẹ ṣáà wò bàbá. Ohun tí ò fi yẹ kó fàjà rèé o. Kò sí nǹkan kan tó ń bẹ láyé yìí tó dára rẹ̀ tí kì í ṣọlọ́run ló dá. Kò sí nǹkan tó wà láyé tí ó dára ẹ̀. Kò sí nǹkan kan tó wà láyé bóyá nǹkan yẹn ń mí tàbí kò mí. Ọlọ́run ló ní ọmọ mi. Èyí tó ń mí, Ọlọ́run ló ní kó mí. Ọlọ́run ló ní kó mọ̀ mí. Ọlọ́run ló ní ọmọ mi. Èyí tó ní kó mí. Èyí tó ní ọmọ mi náà ló mí. Ìló mí yẹn. Òun náà ló mí. Tóró ti jẹ́ kó yé wa wípé àti ire àti bí òun Ọlọ́run lòun dá. Àti ire àti bí òun Ọlọ́run lòun dá. Hallelujah. Hallelujah. Ohun tí ó ṣe ń yà mí lẹ́nu tí n bá ń gbọ́ pé àwọn èèyàn ń jà lórí ẹ̀sìn, ó máa ń yà mí lẹ́nu, ó dẹ̀ máa ń jẹ́ ṣé ká sọ wípé àìnímọ̀ tó ni àbí àìdábọ́lọ́run ọba ṣe tó mọ̀. Torí bá a bá ṣe sọ lórí òtò yìí, bá a bá ṣe sọ pọ́lọ̀ ń tó, ibẹ̀ náà ló ti bẹ̀rẹ̀. Tá a bá ṣe pọ́lọ̀ ń tó, bá a bá ti júwe kó tó, ibẹ̀ ló ti gbé bẹ̀rẹ̀. ibẹ̀ ló ti bẹ̀rẹ̀. Àdìtú ọ̀rọ̀. Torí ẹ̀dá ènìyàn ò lè júwe Ọlọ́run. Ìwọ̀nba ń tá a bá fún ọ náà ló sọ. Àkọ́kọ́ ẹni kankan tó lọ ń dá ò lè júwe Ọlọ́run. Àmọ́ wa lè sọ fún ẹni tó mọ òun wípé òun ń dà. Kò ṣeé ṣe. Kò ṣeé ṣe. Hallelujah. Hallelujah. Ọ̀dà àwọn ìbéèrè tí mo fẹ́ mọ̀ bí àwa tí ẹ̀ ń gbọ́ ètò yìí àtọ́jú tó ń wò mí, ó ní pé tá a fi nídìí ìjà ẹ̀sìn rárá. Ǹjẹ́ àwa rí Kìrìsìtẹ́nì kan tó ń ṣàìsàn tí wọ́n gbé dé UCH, tó wá gbé dé UCH tó wá sọ wípé Kìrìsìtẹ́nì ẹgbẹ́ ẹ̀hún ni kó tìrìtì òun. Ṣó ṣeé ṣe? Bàbá Ọ̀nàlà, ìbéèrè ńlá tẹ́ ẹ béèrè yìí ìgbórí o, pé ààrẹ nìkan tó jẹ́ pé ó ń ṣàìsàn, tó jẹ́ Kìrìsìtẹ́nì ẹ̀yin o, táwọn wá gbé dé UCH kó wá máa sọ fún wọn ní UCH pé Kìrìsìtẹ́nì ẹgbẹ́ ẹ̀hún ni dókítà tó ń fẹ́ jẹ́ kó tìrìtì òun. Kò ṣẹlẹ̀ rí lóòótọ́. Tó ṣẹlẹ̀ rí. Kò ṣẹlẹ̀ rí. Kí làwọn à ń jẹ́ àṣẹ́sìn fún. Kábíyèsí tí ìbá ṣe jìbìtì. Mùsùlùmí wo ló ṣàìsàn rí